Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àbí tẹ́ ti ń gbọ́ wa. This is DG Naija. Don't forget to subscribe, like and share lórí awuyewuye tó yìn lọ láàrin Tafasego, Koko Zaria àti MC Olúọmọ. Àbọ̀lọ́rẹ́ tún ti tú pẹ̀rẹ́pẹ̀rẹ́ àṣírí mi o lórí ọ̀rọ̀ àwọn olóṣèlú àtọ̀rọ̀ ìbò àti bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ àwọn tó ti wà ní ẹ̀tẹ́lẹ̀ tó fẹ́ fi ọgbọ́n ọ̀lùmọ̀kọ́rọ́ ìgbàyàn kan sẹ́gbẹ̀ẹ́ tó rò pé òun lè gbẹ̀gbẹ́ Olúọmọ kọjá. Òun ni Àbọ̀lọ́rẹ́ ṣàlàyé pé Olúọmọ náà ló yìn wà wájú o lórí ọ̀rọ̀ olóṣèlú dé ẹ̀wù ẹ̀wà nǹkan ẹ̀fìdílé nǹkan ẹja jọgbọ́n lẹ́nu Àbọ̀lọ́rẹ́. Jígàlú ogun òṣèré àìjàlú ogun òṣùwọ̀n gbógun ò bá dìjàlù tán a ò ní mọkùnrin nígbẹ̀yìn a bá pinpin lẹ́sẹ̀ òǹdè èsúrú awo onímaró àgùntàn awo mọ̀rẹ̀rẹ̀ eku àgó ní í ṣe awo wọn nílùú Òyeke níbi tí wọ́n ti ń fọgbọ́n ọnú yẹra wọn agara ò bá wọn jà tí fi dá wọn agara Olúọmọ Àyìndé Músílù ọmọ Akínsànyà kò mọ̀mọ́ bá wọn jà tí fi dá wọn agara nítorí ọjọ́ ogun la ṣe ń pète pèrò ogun ní mú ní sàgùn nítorí ọjọ́ ogun. Ṣẹ́rẹ́ yìí tẹ́ ń pera yín jọ yìí tẹ́ ń sọ àní gbogbo àní mo sọ fún yín pé kẹ́tọ́ déwájú Àyìndé Músílù ibi tó wà ẹ̀yìn ló wà báyìí ó dúró báyìí lẹ́yìn kó tó kọjá débi tó wà wá kọ́kọ́ gbáwájú èmi Legacy kọjá bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wá kọ́kọ́ gbáwájú mi kọjá náà kó tó débẹ̀ ó máa gbáwájú mi kọjá àní òmò tó bá sọ fún ẹ pé èèyàn lóyà èèyàn dúró tí èèyàn ó mọ̀ pé spiritually lẹ́ ń bá bọ̀ ni wàá bá mi wájú lágbára Ọlọ́run ni o ìmí náà ló tún bá bọ̀ ni o wàá tún bá wa náà wájú wàá kọjá kó tó débi tí géètì wà wàá kọ́kọ́ pàdé àwọn kankan lẹ́nu ọ̀nà àwa tó máa pàdé lẹ́nu ọ̀nà rèé gbogbo tẹ́ bá ti ń gbé bọ̀ àní máa bọ̀ àbá yín sọ̀kalẹ̀ nítorí pé gbèrú mi láwo ayé sọ mí kalẹ̀ láwo òde ọ̀run ẹni tá a lélélé tá a lè bá ṣe là á padà lẹ́yìn ẹ̀sùn ńlá lé bàbá aláwo mọ́ já aṣẹ́kò díbẹ̀ yẹn àníbi tí kọ́tọ́ bá ti ń bọ̀ bẹ́ẹ̀ ṣe bá ti ń gbé bọ̀ ẹ̀ sọ̀kalẹ̀ torí níbi tó ti ń gbé náà ń pè ní gbédè ibi tó ti ń tu náà ń pè túdè gbogbo tẹ́ ẹ bá ti ń gbé bọ̀ ẹ̀ máa bá wa ń bẹ̀ ní iwájú lè rò bérò bẹ́ẹ̀ ni àní kò sí bọ́mọdé bá ṣe tètè jí lóko tó oko ló máa bá kùkùté ẹ máa bọ̀. Now mo fẹ́ play fídíò kan fún yín fídíò yìí mo ti kọ́kọ́ post ẹ̀ ṣùgbọ́n mo ń láti sọ̀rọ̀ lórí kẹ́ ẹ máa lè mọ̀ torí pé okùn ò ní gùngùn kó má níbi tó ti ń gùn bọ̀ kò wá sí bó ṣe lè wù kó rí o láálá tó ròkè ilẹ̀ ló ń bọ̀ tá a bá ju ọ̀bẹ sókè nígbà àgbà ibi pẹlẹbẹ náà ló máa fi múlẹ̀ ẹ wo ẹ̀yin èèyàn mi èèyàn ọlọ́gbọ́n yìí o ẹ̀yin onílàákàyè yìí o ẹ̀yin torí yín pé torí yín mú tọpọlọ yín pé bérebére ẹ ní sùúrù ẹ farabalẹ̀ ẹ fà pèrè tẹ ẹ kọ́kọ́ wo fídíò yìí náà mò ń bọ̀ ẹ gbọ́ méjèèjì dáadáa mò ń bọ̀. ṣáàmà ẹ má bínú eléyìí dáa ẹ fọwọ́ wọnú so tẹ bá ti ṣe dáadáa bí mi ṣe dáadáa táwọn èèyàn sọ pé mi ò ní débẹ̀ gbogbo ilẹ̀ dìde yìí lẹ́ni ó gbọ́dọ̀ ṣẹ̀kọ́ sí ẹ jẹ́ ká try me eléyìí dẹ̀ máa dáa láṣẹ Èdùmàrè so inú mi dùn òun ní oníkùnàwó ìní oníkòmọ́ ni mò ń pè látànà èyí èèyàn tó wà ń bí báyìí tó bá múyàn márùn wá ń jọ́ọ̀bù ẹ̀ mọ èyí tó jẹ́ àdẹ̀ ní fẹnu ṣe kọ́ lọ gbé ibi tó náà gbé sínú ilé pé ó wà ó tutù ń bẹ̀ kọ́ gbé jáde káà náà gbé jáde tírin bá kọrin ìkan máa rọ́ ẹlẹ́ṣọ́ eléyìí àfẹ́ jíbò a ti ṣiṣẹ́ dáadáa aráàlú ti nífẹ̀ẹ́ wa bọ́ bá ń wábẹ̀ wọ́n máa jíbò wọ́n lè lọ lò wọ́n ní sọ̀lọ̀ àbẹ́jìgbò ṣùgbọ́n lóṣèdì before 1 o'clock on election day by God's grace a ti máa cover more than 60,000. ọ̀dọ̀ lẹ́jọ́ tí ẹ gbá a fi yé wọn pé Músílù ló ní ìjọba. àwọn aláìmoore kí ló ní àtiwọ́jọ́ ń dù àjọdù kókó and 51 years ẹ̀yìn náà 51 years tàbí bá rí yín ni máa lo ẹ̀ fún yín kí lẹ̀ tún fẹ́ kí lẹ̀ tún wá.
ẹ̀dẹ̀ lọ́dún local government lọ́jà yín láàmú ìgbọ́dẹ̀rà fún mi ní ayé yín fúnra ara yín lẹ pè mí òun àti chairman local government sọ̀rọ̀ ní àbáyọ ayé ọ̀nàṣojú mo wá lọ bá kéwọn àwàsó àyìndé mo ní ẹjọ́ ìfẹ́ kí chairman àti ilé ìmàjà ní àwọn méjèèjì ni mo wà ọ̀dọ̀ ní kí n gbà wọ́n wá mo lè pè wọ́n bọ́lá ń fọ̀rùn sí kẹ́ Sadesh àdèjọ lọ sí rádìsí blue kéwọn àdé bá wọn parí ìjà ọ̀dọ̀ sì mi lọ́wọ́ mo pé mo fẹ́ sí àwọn débì kan àdè lọ sí Màgòdò mo lè rí lọ́ọ̀sì bẹ́ẹ̀ wọ́n ní kí n mẹ́yọ kan bẹ́ẹ̀ ọ̀dọ̀ ẹ̀rọ ayé lọ́ọ̀sì fún mi gbà yẹn that is 24 million èmi ò ń parọ́ ọ̀dọ̀ ní kí n gbẹ́yọ kan mo lè dọ̀bá lẹ́yìn pé brọ́dà mi ẹ ṣe o. pàtẹ èmi ná mọ́ńdà almost maybe 200 something million ní wọn lórí. àwọn òǹdó wọn ti rúdé ọ̀ní ìkọ̀kan mọ́. Síwájú Bọ́lá àgbẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí. tá à ń jáde lọ́tún à ń jáde lọ́sì ṣé èèyàn rẹ tó wà nú ẹgbẹ́ gidi kò máa sọ pé wọ́n jíbó ní bùtùkè wọ́n jíbó pè ṣé ṣojú ọ̀nà ṣe jíbó pè nǹkan táwọn ṣe nu PDP báwo làwọn ṣe wọlé gbàjẹ́ gbọ́dọ̀ chairman local government àmọ́ bó ṣe wọlé má wọrí àmọ́ bó ṣe wọlé à ń ṣẹlẹ̀ ṣọ́ ọ̀ ń sùn. ẹ káàbọ̀ mo rí i pé gbogbo yín pátápátá náà lẹ gbọ́rọ̀ ẹ gbọ́ díẹ̀ lẹ́nu kínní ẹ gbọ́ díẹ̀ lẹ́nu kejì ìbéèrè mi àkọ́kọ́ ni pé kí làwọn ará bíi gangan fẹ́ bàbá onírin orúkọ tuntun tó ń jẹ́ nìyẹn torí pé irin tútù ló fi ń fọ́nbù báyìí bàbá onírin tútù of Òṣòdì gbogbo èèyàn mọ́ṣòdì orúkọ ṣáàmánu yín nìyẹn o bàbá onírin tútù of Òṣòdì now ẹgbọ́n tí bàbá onírin tútù sọ èho chairman local government kó máa sọ pé ìbò ni wọ́n máa ń jí pé ṣé ti rí pé ìwà tó wà lára ẹ̀ ní PDP yẹn ìwà yẹn náà ló gbé wá sínú APC ìwọ tó o ti ń lé láti wọnú ìjọba for the past 29 years tó ti ń lé tó ti lé for 29 years àbí 20 something years 29 years tó ti ń lé nǹkan tọ́wọ́ ẹ̀ ò débẹ̀ ó wá jàjà tẹ̀lé ológo ọmọ olú ọmọ ó wá ṣe ẹ́ lóore tán kò sóore tẹ́ lè ṣe fọ́mọ ọ̀bọ láyé ọ̀bọ máa padà fa yín láṣọ ìyá ni ẹwẹ́ ni tó ṣe lóore tó wá dìde òun ló nísìnyí báyìí ó jẹ chairman local government àìjẹ ó bá àwọn leader wà lóṣòdì o nínú àwọn apex leader lólú ọmọ wà àwọn leader àgbààgbà wà ń bẹ o ó wá dé ó jẹ chairman local government tán òní nísìnyí wọ́n ló fẹ́ fi rep lẹ̀ wọ́n ló fẹ́ fi assembly lẹ̀ wọ́n ló fẹ́ fi senate anybody wọ́n ló fẹ́ fà lẹ̀ even councillor wọ́n ló fẹ́ fa councillor lẹ̀ tẹ́yàn bá mú nǹkan wà nírọ̀ ògbà débi pé secretary to the local government tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ slot yẹn olú ọmọ ló jà fún ẹni yẹn ló mọ ẹni yẹn wá níbi tó ń bá olú ọmọ jáde ó yọ ẹni yẹn kú kódà gọ́vnà gan pàṣẹ pé àṣẹ tí gọ́vnà pa ó yí àṣẹ gọ́vnà padà ó lọ gbọ̀nà ẹ̀bùrú láti lè dá wàhálà alẹ̀ ó fẹ́ fi orí Ṣèyí Tinubu ọmọ aṣáájú àtòrí gọ́vnà ó fẹ́ fi gbára wọn ó ń bẹ̀rẹ̀ sí ní lu oríṣiríṣi mo ń bọ̀ wá sí live láti wá ṣàlàyé gbogbo àrékèrèkè tó ti gbá àwọn ọ̀rọ̀ kéékèèké tá à ń fọwọ́ bò ó dàbí pé a fẹ́ máa ṣí díẹ̀díẹ̀ láwẹ́láwẹ́ ó wá ń play àrékèrèkè débi pé ọ̀tọ̀ ni ń tó kọ ọ̀tọ̀ ni ń tó yọ kúrò ń bẹ̀ ṣé ti yé so ẹ wo irú èèyàn owó rèé ó sọ Òṣòdì 1 ó sọ di Òṣòdì 2 ó sọ débi pé àwọn tó wà ń bẹ̀ ń bára wọn jà àwọn kan wà ń sìn tó yẹ pé lálálẹ́ náà máa ń jà kiri wọ́n ti mú kan nú wọn báyìí sìn tó fẹ́ lè sọ pé òun náà ó dàbí pé wọ́n ti dájọ́ ẹ̀ gan bóyá ló wà ní remind lórí èyí náà ni ìwọ tó jẹ́ number 1 security nínú local government tó yẹ kó o máa wá peace ṣùgbọ́n òun dúró pé o fẹ́ jẹ leader o fẹ́ jẹ number 1 gbogbo àwọn tó wá kó wá láti PDP o wá ń gbé wọn lórí àwọn tó ti wà ní APC o wá ń lo agbára wá ń tẹ̀lé bàṣubàṣu o wá sọ̀rọ̀ ẹ̀ di pé ìwọ ni ẹ wá wo Olúọmọ jẹ́ nìkan tó máa ń pọ̀yàn lé tó jẹ́ alápọ̀nlé èèyàn kí ló fi ju Olúọmọ lọ ẹgbẹ́ ni ó gbọ́dún kan lọ́wọ́ Olúọmọ ó
Olúọmọ á tún máa respect afẹ́ lè máa dọ̀bálẹ̀ fún a máa respect ẹ̀gbọ́n mi torí pé bó Olúọmọ ṣe ń ṣe nìyẹn ó fi respect ó fi kún ìwà ẹ̀ kò dẹ̀ sí ẹni tó bá ti ń fi respect tó bá kódà èmi fúnra mi gan lè pe ẹgbẹ́ mi ń bọ̀dá so tí èèyàn bá ti ń fi respect kún ìwà èèyàn máa gùnkè o gbogbo ohun tó lè wù kó jẹ́ láyé má fi gbéraga kún gbogbo ohun tó o bá ti jẹ́ láyé tó o bá ti fi gbéraga kún o ò ní pẹ́ ṣubú so Olúọmọ respect Olúọmọ máa ń fún yẹn ó ti wá sọ di àgbàlagbà ó ti sọ di alágbára ó ti sọ di èèyàn ńlá lójú ara ẹ̀ ìbéèrè mi wá kódà ìjà tó ṣẹlẹ̀ láàrin Olúọmọ àti Sego òun ló kárí 80% inú ẹ̀ ké máa bàjà lọ o àwọn náà máa bàjà láti ilé ẹ̀yin náà máa bàjà níta ẹjọ́ ẹ má jẹ́ ó sinmi o ṣáà jẹ́ kó máa bàjà lọ ẹ máa bàjà lọ kódà ó tún gba nẹ́tíwọ́ọ̀kì Bàrúwà l'Àbújá tó fi pé tẹ bá nídìí owó máa sponsor yín kẹ́ ẹ bá lè mọ bí tí ẹni yíya aláburú èèyàn dé kódà millions of naira ló ń fún Sego lóṣooṣù pé irú ẹ máa bàjà lọ ni ẹ máa bàjà lọ ẹ ṣáà máa yẹ kó dúró ẹ máa bàjà lọ kóun fi ráyè ṣe gbogbo tóun bá fẹ́ ṣe nínú Òṣòdì ó dẹ̀ ti gbàgbé pé àwọn leader wà ń bẹ̀ nísìnyí àwọn ọmọ Òṣòdì gan ti ń gbọ́n pé àwọn ò ní bára wọn jà ẹni tó yẹ kó jẹ́ aláàbò òun ló tún wá jẹ́ ẹni tó tún wá ń da ìbò rú kéèyàn máa sọ pé ẹ̀wọ̀n ń jíbò gbé lẹ́nu ẹ̀wọ̀n jíbò gbé náà fi gbé wọn náà wọlé ṣùgbọ́n èèyàn mi amáyàká jẹ́ kí fídíò yìí gùn mò ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ láti yànnàná ọ̀rọ̀ yìí kẹ́tọ́ wa mọ tó ń ṣẹlẹ̀.